Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبر تكبيرا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. Àwa ìsọ̀rí lọ sọ́dọ̀ Ọlọ́run ọba nípa èso ẹni ẹ̀kọ́ ẹni ìgbé. A bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba kan ṣoṣo, ọba olóore ọ̀fẹ́, ọba aládìpẹ̀lẹ̀ ẹ̀san rere. Kí Ọlọ́run àánú rẹ̀ àti ìbùkún rẹ̀ kó máa bá aṣíwájú ẹ̀dá sallallahu alayhi wa sallam, anábì wa tí jẹ́ Muhammad. Kí Ọlọ́run àtọ̀lọ́ Ọlọ́run kó máa bá àwọn sàbí ànábì, àwọn ará ilé ànábì àti gbogbo ẹni tó gbà t'Ọlọ́run ọba lódodo. Àmín. A kí i káàbọ̀ sórí ètò wa tí à ń pè ní Islam in Focus. Níbi tá a ti máa ń fi ẹ̀sìn Islam hàn fún wa láti lè kọ́ àti láti mọ̀ nípa tó yẹ àti tí ò yẹ fún àwa mùsùlùmí, àti ìdí tó fà tá a fi ń dúró lórí tá a dúró lé lórí pé Ọlọ́run ò fẹ́ yìí, Ọlọ́run ò fẹ́ yìí. Ìdí náà ni pé Ọlọ́run ti sọ fún wa pé òun ò dá wa wá sáyé bí ó ṣe pé ká wá sìn òun. Tá a bá ti dá ọmọ gẹ́gẹ́ bí Ọlọ́run tá a sì sìn òun lọ́nà tó tọ́, nǹkan ìyókù tó yẹ tí a máa ṣe òun náà ni pé ká máa ṣe dáadáa sí gbogbo èèyàn. Nínú ká ṣe dáadáa sí gbogbo èèyàn la fi ń fi ètò ọ̀rọ̀ àlàáfíà sórí ètò yìí ní gbogbo ìgbà. A mọ̀ pé kì í ṣe àwa mùsùlùmí nìkan lájàǹfààní ètò yìí, bí ó ṣe pé àwọn ẹlẹ́sìn míì náà ó tún jàǹfààní rẹ̀. Lónìí ètò tá a gbé wá lórí ètò wa òun ni pé àrùn kíndìnrín. Kí ni wọ́n ń pè lárùn kíndìnrín? Torí pé a máa ń gbọ́ débi pé tó bá rẹ̀ èèyàn, wọ́n máa ń ṣe dialysis fún èèyàn lórí kidney téèyàn ní. Òmíì fáwọn tó tiẹ̀ lówó, wọ́n gbé yẹn lọ ìlú èbó, wọ́n lọ change kíndìnrín hùn sí tẹlòmíì torí méjì ló yẹ kó jẹ́. Ó bá ṣẹ́kù kan wàhálà ni. So gbogbo eléyìí a wá rí i pé àrùn kan ò ní ṣèyàn kọ́ mọ́ níbi tó ti wá. Kódà bó bá ṣe pé ní tó ti ṣẹlẹ̀ sóbí ẹni ni, yóò ní bá a ṣe lè tọ́jú ẹ̀. Àrùn kan ò ní ṣẹlẹ̀ kọ́ mọ́ nídìí tó fà. Àrùn kíndìnrín yìí ò lè máa wáyé láìsí pé àwọn kankan ní ń fà. Kí làwọn tí ń fà tó yẹ ká yẹra fún? Bó la ṣe lè ṣe tí àwọn ẹ̀yà t'Ọlọ́run fi sára wa bí ọkàn, bí kíndìnrín, bí ẹ̀dọ̀ àtàwọn nǹkan míì tí ó sì máa lọ ní déédéé tí wọ́n máa ṣiṣẹ́ láì takora wọn tẹ̀mí wo fi gùn. Ìyún là ní ká yẹ̀ wò pé táwọn míì bá gbọ́ lónìí yóò wúlò fún àti tún ìgbésí ayé wọn sí. Àwa pé onímọ̀ ìjìnlẹ̀ tó jẹ́ mùsùlùmí ọmọ ìyá wa nípa ètò àlàáfíà, àwọn tá à ń pè ní medical expert. Àwọn tí kẹ́kọ̀ọ́ débi tó ṣe pé wọ́n ti ṣiṣẹ́ débi pé wọ́n ti di consultant nípa ẹ̀yà ara. Wọ́n sì tún ṣe ìtọ́jú ọmọdé náà tá a mọ̀ sí pediatrics, but ẹ̀kọ́ tí wọ́n ti specialize lé lórí gan òun náà lè tí mo sọ yìí tá a mọ̀ sí nephrology. So àlejò mi náà orúkọ wọn a máa jẹ́ Dr. Abdulhafiz Bello láti University Teaching Hospital Ìlọrin. Dr. Abdulhafiz akínkáàbọ̀. Ẹ ṣé gan. Ní ìjẹ́jọ́ a pè yín wá síbí láti wá bára sọ̀rọ̀ lórí ní tá a sọ̀rọ̀ lé lórí, ṣùgbọ́n èbó là ń fọ̀. Àwọn tó gbé èbó ló gbọ́ wa, àwọn tí ò gbé èbó wọn ò gbọ́ wa. Wá ṣàdéhùn pé a padà wá lónìí, a wá sọ̀rọ̀ yìí lédè abínibí wa. Kí là ń pè lárùn kíndìnrín, kí ló sì máa ń fà? Dókítà. Auzubillahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillah rabbil alamin. Alhamdulillahi alladhi ahyana ba'da. Alhamdulillahi alladhi hadana. Alhamdulillahi muslimin. Ọlọ́run bá subhanahu wa ta'ala àdúpẹ́ pó lọ́rọ̀ ẹ̀mí wa di àsìkò yìí. Ọlọ́run tó wá ń lọ́rọ̀ ẹ̀mí wa lórí
ẹ̀sìn Islam àbí Ọlọ́run bá subhanahu wa ta'ala kó yá pẹ́ lórí ilẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí. àmín. mo kí àwọn olótú wa tó pè wá sí ètò yìí. Nǹkan tó pè wá sí ó ṣe pàtàkì gan. Inú mi dẹ̀ dùn gan wípé a níwọ̀ àǹfààní báyìí láti sọ̀rọ̀ nípa àárẹ̀ tó ní ṣe pẹ̀lú kíndìnrín. Kíndìnrín nǹkan tó ṣe pàtàkì lára gan ni. Lára nǹkan tó yẹ pé ní ó fi ṣe pàtàkì òun ni pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí a ti ń rí pé àwọn tó yẹ pé ní wọ́n ní àárẹ̀ kíndìnrín oye wọn fi wọ́n ń pọ̀ gan. Pípọ̀ ẹ̀ wá rèé, pípọ̀ ẹ̀ kò ń ṣe kékeré lásán, ó ń pọ̀ gan ni. Tó jẹ́ pé ní tá bá wò ní bí 40 ọdún sẹ́yìn tá bá wò kíndìnrín tá bá ń tó kalẹ̀ pé àwọn àárẹ̀ wo ló common tó máa ń ṣe ọmọ èdè ènìyàn, kíndìnrín máa wà nínú bóyá bíi 30 something. But a ṣe ń sọ̀rọ̀ báyìí kíndìnrín nínú àwọn àárẹ̀ tó jẹ́ pé ní ó ní ṣe tí kò ń ṣọ̀rọ̀ infection o tó ní ṣe pẹ̀lú àárẹ̀ tó máa ń ṣe ọmọ èdè ènìyàn, ó ti ń súnmọ́ bí ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀karùn. Ó ti wá di àárẹ̀ tó yẹ pé ní ó gba gbogbo ilé, ó yẹ pé ní nílé kan a gbọ́dọ̀ lẹ́nìkan tó yẹ pé ní ó dàbí pé nǹkan tó jọmọ́ kíndìnrín o àárẹ̀ kíndìnrín ó ń ṣe ẹni yìí. Ẹlẹ́ẹ̀kejì òun ni pé kíndìnrín àárẹ̀ kan ni tó yẹ pé ní à ń tètè mọ̀ bó ń ṣe ẹni yẹn. So nídìí ẹ̀ ó ṣe pàtàkì gan pé ká tẹ̀ nímọ̀ ń pẹ̀. Ilé táwọn èèyàn bá nímọ̀ ń pẹ̀ títí tó máa fi di pé kò tẹ̀ wá gbógun kankan mọ́, tó máa di pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ yẹn tó jẹ́ pé ní àárẹ̀ tó kù ìtọ́jú tó kù òun ni pé kó máa fa àfọ̀ ẹ̀jẹ̀ tá máa ń pè ní dialysis àbí pé ní ó di pé ọ̀n wá kíndìnrín mi fún ẹni yẹn gẹ́gẹ́ bá a ṣe mọ̀. Kíndìnrín gbogbo à ń sìn dialysis tá à ń sọ yẹn ń sìn ó kéré jù á máa wá 40,000 naira. Tá bá ń sọ pa transplant pé ó fẹ́ wá kíndìnrín mi sìn èyí tó cheap nínú àwọn private hospital tó ń ṣe ní Nàìjíríà báyìí à ń sọ bí 25 million naira. Oh my God. So lọ́wọ́ á ní agbára tó bẹ́ẹ̀ yẹ. So kíndìnrín àárẹ̀ kan tó yẹ pé ó yẹ ká ní mọ̀ nípa ni. So kí ló ń jẹ́ kíndìnrín? Kíndìnrín láwọn àwọn oríkèéríkèé ara wa ni tó yẹ pé ní ó jẹ́ lára àwọn organ tó ń ṣiṣẹ́ lára. Kíndìnrín wá rèé Ọlọ́run ọba subhanahu wa ta'ala ó tọ́jú ẹ̀ síbi tó yẹ pé ní à ń tètè rí. Ibi tó wà ó wà níbi ọwọ́ ẹ̀yìn níbi ìsàlẹ̀ ọwọ́ ibi kùn lọ́wọ́ ẹ̀yìn báyìí. Méjì ni wọ́n. Méjì yìí wá rèé ọwọ́ àjọ ń ṣiṣẹ́ pọ̀ ni bí ipò ọjọ́ ń pín iṣẹ́ ṣe eléyìí máa ṣe 50 ìyẹn náà máa ṣe 50 ọjọ́ ń ṣe nìyẹn ọjọ́ ń ṣiṣẹ́ pọ̀ ni tó jẹ́ pé ní a máa rí pé iṣẹ́ tó wá ń ṣe gan èyí tó ṣe pàtàkì jù iṣẹ́ tó ń ṣe òun náà ni pé ó ń ṣiṣẹ́ bíi asẹ́ ó ń ṣiṣẹ́ bíi asẹ́ asẹ́ tá à ń sọ yìí òun ni pé ó máa ń ṣẹ́ ẹ̀jẹ̀ wa tó bá ti ṣẹ́ ẹ̀jẹ̀ wa gbogbo ìdọ̀tí tó wà nínú ẹ̀jẹ̀ ẹ̀yin náà ẹ̀ wò ẹ̀jẹ̀ wa ẹ̀ wo iṣẹ́ tó ń ṣe òun ló ń lọ káàkiri gbogbo ara wa. Tá bá wo ìkànnà ẹsẹ̀ àárẹ̀ ẹ̀jẹ̀ ń bẹ, ká wo ìkànnà ọwọ́ àárẹ̀ ẹ̀jẹ̀ ń bẹ, àwọ̀ agbárí àárẹ̀ ẹ̀jẹ̀ ń bẹ, ẹ̀jẹ̀ yìí kan náà ló ń lọ káàkiri gbogbo ara. Ẹ̀jẹ̀ yìí wá rèé iṣẹ́ tó ń ṣe yàtọ̀ sí pé ó máa gbé èròjà oúnjẹ lọ sára, ó máa gbé atẹ́gùn lọ sára, òun náà ló tún kó dọ̀tí kúrò lára. Ìdọ̀tí tó ń kó yìí wá rèé ọ̀nà tó fi máa ń kúrò nínú ara òun náà ni pé iṣẹ́ tí kíndìnrín ṣe ó máa dá kúrò gẹ́gẹ́ bí aṣẹ́. Yàtọ̀ sí pé wọ́n á ṣiṣẹ́ bí aṣẹ́ yìí ó máa produce nǹkan tá à ń pè ní ìtọ̀. Ìtọ̀ yìí la máa ń tọ̀ la máa lọ tọ́lẹ̀ la máa fẹ́ lọ tọ̀. Bọ̀ kí ni àwọn nǹkan tó yẹ pé ní ó tún lè fi hàn pé kíndìnrín ó ṣe pàtàkì lára. Kíndìnrín iṣẹ́ tó ń ṣe pọ̀ lára iṣẹ́ tí kíndìnrín ṣe òun náà ni pé ó ní iṣẹ́ láti ṣe wípé ẹ̀jẹ̀ ara báwo ló ṣe máa pọ̀. Kíndìnrín wà lára nǹkan tó yẹ kó máa ń jẹ́ ẹ̀jẹ̀ ara ó ṣe dáadáa. Láàrẹ̀ ó máa ń jẹ́ gbogbo wa kó le. Láàrẹ̀ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú pé omi ara àtàwọn èròjà ara ó máa ń jó rí bóyá kó ṣe rí. Láàrẹ̀ even nǹkan ṣúgà gan kíndìnrín náà ní role láti ṣe ń bẹ̀ àti bẹ́ẹ̀ lọ nínú àwọn ọṣẹ́ tí kíndìnrín ṣe. So kíndìnrín ó ṣe pàtàkì gan nínú ara tó jẹ́ pé ní àlè fojú fò. Tá bá wá ń wò tá bá ń sọ pé kí làwọn nǹkan tá máa rí tó máa sọ pé ẹni yìí ní àárẹ̀ kíndìnrín ó pọ̀ jàǹtìrẹrẹ. Ṣùgbọ́n lára èyí tó yẹ pé ní ó common jù tá máa ń sábà rí òun náà ni pé a máa bẹ̀rẹ̀ láti bí ìtọ̀ tá à ń sọ yìí ó lè bẹ̀rẹ̀ pẹ̀lú pé ẹni yẹn ó sọ pé láàrin òru òun ìyẹn náà máa ń ṣẹlẹ̀ pẹ̀lú diabetes òun jítọ̀ jù àbí bóyá ìtọ̀ ń jó òun dì tó máa fẹ́ tọ̀tọ̀ ìtọ̀ yẹn ń jó òun dì. Láàrẹ̀ òun ni pé ó lọ tọ̀ ń sìn ó jókòó láàrin ìṣẹ́jú kan ó tún padà ó tún lọ tọ̀ kó tó tún kó rẹ̀ ìtọ̀ yẹn dàbí pé kò tí ì tán ó sì kù ní inú díẹ̀ láàrẹ̀ náà nìyẹn. Láàrẹ̀ òun wá ni pé kítọ̀ máa ní kọ́lọ̀ oríṣiríṣi
kó jẹ́ pé ní tá bá tọ̀ kalẹ̀ báyìí àárẹ̀ wọn máa dàbí fóòmù láàrẹ̀ ó lè dúdú láàrẹ̀ òun ni pé kàtẹ̀ má fi tọ̀tọ̀ rárá àbí kí ìtọ̀ yẹ kó bẹ̀rẹ̀ láti máa dínkù láàrẹ̀ nìyẹn láàrẹ̀ òun ni kára máa wú ọmọ ayé tẹ̀lé máa fi ń pè ní àárẹ̀ máa wú àbí pé ẹsẹ̀ lè wú ojú lè wú ikùn lè wú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láàrẹ̀ òun náà ni pé ó wá lè affect gbogbo wíkìwíkì ara bóyá ọkàn ni ó lè affect ọkàn tó jẹ́ pé ní ẹni ẹ ó máa mí gúlegúle ẹni ò lè mí dáadáa ó lè affect fùkù tó jẹ́ pé ní ẹni ẹ ó máa fa kẹ́ni ẹ máa wúkọ́ láàrẹ̀ ó lè affect ọpọlọ tó jẹ́ pé ẹni ẹ yóò lè máa ṣe gìrì ó lè ṣe gìrì ó lè jẹun tó yẹ pé ó lè dákú gan tó yẹ pé kò tẹ̀ nímọ̀ nǹkan tó ṣẹlẹ̀ láyìíkẹ́ láàrẹ̀ òun náà ni pé ó lè affect even skin wa yìí gan ó lè já ìyàn máa yúnra láwọn wá pọ̀ láwọn nǹkan tó lè fà tó jẹ́ pé ní ó lè pé láàrẹ̀ òun náà ni pé tí mo rántí sọ nípa ọ̀rọ̀ ìtọ̀ yẹ òun ni pé ìyàn lè máa tọ̀ ẹ̀jẹ̀ pẹ̀lú àárẹ̀ kíndìnrín so láwọn nǹkan tó yẹ pé ó lè fà nìyẹn so àwọn nǹkan tó lè fà yẹ ó pọ̀ tó yẹ pé ní tó bá ti wáyé tí wọ́n ti dọ́dọ̀ àwọn tó kọ́ṣẹ́ ìmọ̀ ìjìnlẹ̀ ọmọ àlè sọ fún pé nǹkan tó ń fa rẹ̀. ẹ ṣe púpọ̀ dókítà ìbéèrè kan lẹ́tí ìdáhùn gbogbo ìbéèrè tí mo ní lọ́kàn ká sì lè bá a tọ́ọ̀tì gbogbo ibi tó yẹ àfi kí n fago fún yín níbi tẹ́ ẹ dé yẹn ẹ ti júwe fún wa tá a lè pè ní àìsàn kíndìnrín tó a máa wo àwọn kan yìí pé bóyá ìyá tó bí bóyá bàbá tó bí àwọn náà ní àárẹ̀ yìí kó tó di pé wọ́n kọjá lọ síbi àgbáre ọ̀pọ̀lọpọ̀ àwọn àárẹ̀ tẹ́ ń júwe yìí ó fẹ́ jẹ́ pé àwọn nǹkan kan là ń ṣe gẹ́gẹ́ bí ọkùnrin àbóbìnrin àbọ́mọdé tírú àárẹ̀ yìí fi ń ṣẹlẹ̀ bó bá rí bẹ́ẹ̀ ó yẹ ká gbìyànjú ká mójútó àwọn nǹkan tá à ń ṣe yẹn ká má ṣe wọ́n mọ́ bóyá àwọn nǹkan kan ló sì yẹ ká máa ṣe táì ṣe ẹ júwe fún wa lórí bí kíndìnrín wa bá a ṣe rí i lò dọjú alẹ́ tíyẹn bá di 90 tíyẹn di 100 ó ti gbìyànjú láyé ìbọ́dọ̀ ń bá ní ọmọ ọ̀bọ̀ kọ́ palẹ̀ mọ́ lókùnkùn sí ní tí ó dòó dè mọ́ bó la ṣe lè rí kíndìnrín wa àtàwọn ẹ̀yà ara wa mi lò dalẹ̀ kí làwọn nǹkan tá à ń ṣe tí ń fa àìsàn kíndìnrín yìí kí làwọn nǹkan tó sì yẹ ká máa ṣe táì ṣe tẹ́gbà wá nímọ̀ràn. ẹ ṣe wọ́n lótú alákọ̀ọ́kọ́ òun ni pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ kíndìnrín gẹ́gẹ́ bí àwọn àárẹ̀ púpọ̀ tó jẹ́ pé ní ó máa ń sábà ṣe ọmọ èdè ènìyàn ó lè ní ṣe pẹ̀lú pé ó wà nínú ẹ̀jẹ̀ fámílì ńgbà mi ó máa ń ṣẹlẹ̀ dáadáa ṣùgbọ́n èyí tó common jù tó máa ń sábà ṣẹlẹ̀ ẹ̀ṣá nínú àwọn àgbàlagbà òun ni pé àwọn tó bá ní ẹ̀jẹ̀ ríru àti ìtọ̀ ṣúgà ó common gan lára àwọn èèyàn tó bá ti níyẹn ó máa ń dàbí ìbejì ni ó bá ti ní ìfúnpá ga ẹ̀jẹ̀ ríru láàrin ọdún díẹ̀ àbí ọdún kíndìnrín náà máa wà affected tó bá ṣètọ́jú ẹ̀ dáadáa bẹ́ẹ̀ náà ni ìtọ̀ ṣúgà tó bá ṣètọ́jú ẹ̀ dáadáa láàrin kan tó lè wà affected òun náà ni pé kí kíndìnrín kó wà affected láàrẹ̀ òun ni àwọn tó bá ń tóbi jù títóbi jù ó dáa kò dá fáwọn mùsùlùmí gan pé kò ṣe pé báwo la ṣe máa tóbi jù agbọ́dọ̀ wà jẹ́ nípa ẹni tó máa wà agile so agbọ́dọ̀ wà active. kára wa mọ níwọ̀n tí heart wọ́n lè gbé bẹ́ẹ̀ ni so títóbi jù lára ẹni lára ẹ̀ ó wá ní ṣe pẹ̀lú àwọn nǹkan tó yẹ pé ní à ń jẹ. ẹlòmíì tóbi yóò pé ẹ̀dá tọ́lọ́run dáhùn ni kíyèsí pé n ti ń jẹ ló jẹ́ kó remain as heavy as bẹ́ẹ̀ni, that. ohun tó ń jẹ ìwúlẹ̀ ayé àti tó mu àti nǹkan tó ń ṣe ṣe ọ̀pẹ́ lómi wà tó yẹ pé ní gbogbo nǹkan lé rìmọ́tì ni. ọlá làwọn ẹlòmíín káàkún pé kí wọ́n tóbi. rìmọ́tì fáànì yìí láti dìde lọ́tàn ó ní wọ́n lára wọ́n máa lọ rìmọ́tì lọ́wọ́ fi ṣe tv rìmọ́tì gbogbo ilé rìmọ́tì. ó sì wọ́n máa dìde ṣe gbogbo tí wọ́n bá ṣe ní. máa rìn káàkiri ọ́fíìsì lẹ́lòmíì ó máa wa mọ́tò láti lé dé ọ́fíìsì ó máa gun ọ́fíìsì inú ac náà ló máa wà ó máa pèèyàn ní pẹ̀lú bọ́tìnì kò ní dìde so gbogbo ẹyẹ ọmọ pé tó bá dẹ̀ ló ń fẹ́ jẹun báyìí bóyá ẹran bíi mẹ́rin ló máa kó sínú ọbẹ̀ ó máa kó gbogbo ẹ̀jẹ̀ náà ni lórí ìjókòó yẹn náà ni tó bá tún délé ó tún lọ jẹun náà ni. kò sì ní ṣe exercise ọgbọ̀n ṣẹ́jú kankan so eléyìí òun àkọ́ tó yẹ kó lè fà á nìyẹn láàárẹ̀ òun ni iyọ̀ jíjẹ jù nǹkan tó yẹ pé ní ó lè kó bá kíndìnrín wa ni kò sí pé àwọn nǹkan tó yẹ kó lè fa ẹ̀jẹ̀ ríru ni láàárẹ̀ òun ni oògùn ìwọ àwọn oògùn tá à ń lò ìgbà míì ọmọ àníyàn iṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ tó lágbára gan ni nítorí ẹ̀ ó yẹ kí n máa lo oògùn a máa lọ sọ́dọ̀ chemist lílọ chemist kò jẹ́ pé bóyá à ń fi ń bọ́ àwọn chemist
èyí tó dáa jù ìjọba tá a ní òun ṣe ìjọba tó yẹ pé ní ó ṣe nǹkan tó right ni àwọn chemist yẹ kò yẹ kọ́kàn máa kọ oògùn fún yàn nísìnyí báyìí bọ́kàn sọ fún chemist pé ojú ń dùn mí ẹsẹ̀ ń dùn mí ó kàn máa bẹ̀rẹ̀ láti máa fún ẹ lóògùn. kì í sì ṣe dókítọ̀. kò dẹ́ ṣe dókítọ̀ èyí tó kéré jù ní àwọn ìlú tó yẹ pé ní wọ́n pé ọmọ kan tó ń ṣe òun ni pé à ń mú prescription tó máa ní nọ́mbà health worker lọ nísìnyí báyìí àti ní àwọn pharmacy tó yẹ pé ní iṣẹ́ tó yẹ pé ní ọkàn ṣe náà ni pé ọkàn kó oògùn fáwọn èèyàn ọkàn consult tábà ṣọ́ra gan mo ti rí pharmacy kan sì tó sọ pé òun fẹ́ máa gbẹ̀bí. wow. so kí ló tún kù. kò sì kọ́ṣẹ́ débẹ̀. kò dẹ̀ kọ́ṣẹ́ débẹ̀ àwọn èèyàn wa ẹ̀dẹ̀ ló máa jẹ̀yà yìí tó yẹ pé tí wàhálà bá ti dé tán ọmọ àdá wọn síta ni pé àmọ́ pẹ̀ mọ́. ara ń tọ́ ẹ kíjọba bá àmójútó nìyẹn. kò bá àmójútó so láàrẹ̀ òun ni kí la fi ń para kí la fi ń wẹ̀ irú cream àwọn cream kan wà tó yẹ pé ní àwọn ẹ̀ máa ní pé àmọ́ fẹ́ dán lé àwọ̀ nítorí ẹ̀ ọmọ máa fi cream sára tó yẹ pé ní skin wọn máa light ilé àwọn máa ń pè ní bleaching cream àti bleaching soap ìwọ ẹ̀ náà àwọn kan tó lè fa kíndìnrín ni ìgbà míì ó lè ní ṣe pẹ̀lú ìwọ àwọn nǹkan tó yẹ pé ní bíi kòkòrò tó yẹ pé ó affect wa àní malaria táwọn sọ pé ordinary malaria yẹ malaria lè fa àárẹ̀ kíndìnrín àní HIV àní hepatitis gbogbo àárẹ̀ yìí so ìmọ́tótó láàrín tí wọ́n bá ṣe ìmọ́tótó dáadáa because tí wọ́n ọmọdé gan tọmọdé bá ń yàgbẹ́ tó bá pọ̀ jù ó lè affect kidney rẹ̀ tọmọdé bá ní àárẹ̀ tó fa infection ó lè affect kidney rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àárẹ̀ tó lè affect kidney tó yẹ ká mójútó ní àwùjọ wa. ẹ ṣe púpọ̀ pẹ̀lú àlàyé tẹ́ ẹ ṣe fún wa yìí ẹ̀rù ó máa ba àwọn tán bá jẹ́ àgbàlagbà tí wọ́n ń tọ́jú bóyá ìtọ̀ ṣúgà ni àbí ìfúnpá gíga wọ́n lo oògùn tán ń lò sí gbàtẹ́ wá ń sọ̀rọ̀ pé oògùn tá à ń lò ó máa ń kó bá kídìní ní ó wá jẹ́ ká béèrè pé wọ́n ní fúnpá ga ẹ máa lo oògùn yìí ẹlòmíì ti ń lò ó ti lò fún 30 ọdún ẹlòmíì ti lò fún 20 ọdún ẹlòmíì ti lò fún ọdún 15 ẹni a máa lo oògùn à ń lo oògùn a rí blood pressure wa a rí kíìpù sí bó ṣe yẹ inú yín náà sì ń dùn pé kò sígbà tẹ́ ẹ ṣe tẹ́sítì ó nọ́mà oní diabetes náà òun náà ó wà normal láì torí pé ń lògùn sóògùn tá à ń lò yìí só lè padà kó bá kíndìnrín ní nígbà tó mójútó àárẹ̀ ìfúnpá tí ò jẹ́ kó ga mọ́ só lè padà kó bá ní torí ẹ̀rù yẹn ọmọ bàwọn èèyàn pé wọ́n tún ní bàbá ń lògùn púpọ̀ yóò kó bá kíndìnrín ẹ bá wa fọ́ kó yé torí béèyàn bá stop oògùn tí ó lò ó mọ́ ó lè lead sí cardiac arrest ẹni tí sì ń lo oògùn fún ìtọ̀ ṣúgà tóun náà bá stop ìtọ̀ ṣúgà rẹ̀ lè má kó mbẹ́ kó tó máa ga sí. tẹ̀sán wọlé tù. kásádìlà yẹ kó yé àwọn èèyàn. ìbéèrè tẹ́ béèrè ó ṣe pàtàkì gan. náà. alákọ̀ọ́kọ́ òun ni pé àwọn oògùn tá a máa ń lò fún ẹ̀jẹ̀ ríru ìfúnpá kó ga àbí bóyá bí ìtọ̀ ṣúgà àwọn oògùn tó yẹ pé ní ó máa tún ran kíndìnrín lọ́wọ́ ni púpọ̀ nínú wọn ó máa ń ran kíndìnrín lọ́wọ́ ni láti tún ran kíndìnrín lọ́wọ́ pé ẹni ò ní fi bẹ́ẹ̀ ní ìṣòro àárẹ̀ kíndìnrín ṣùgbọ́n èyí tó gbajúmọ̀ láwùjọ wa ń sìn òun ni pé tẹ́ni ẹ bá ti lọ rí dókítà ẹ̀ tó bá ti kọ oògùn fún tó bá ti lè rí oògùn tó kọ yẹ kò ní padà síbẹ̀ mọ́ yóò kàn máa lò lọ gbére àbí ẹlòmíì ọwọ́ bí pé táwọn bá ti ní ẹ̀jẹ̀ ríru tí wọ́n bá kàn ti lò fún oṣù kan àbọ̀sẹ̀ méjì kéèyàn dá dúró àbí ìtọ̀ ṣúgà kéèyàn lò lọ́sẹ̀ kan èèyàn dá wàhálà lẹ̀ nìyẹn. àwọn tó sọ fẹ́ lómi pé tí bá ń lo oògùn ẹ̀jẹ̀ ríru púpọ̀ kò ní lè súnmọ́ obìnrin dáadáa òun náà lọ́wọ́ ara rẹ̀ yóò bá stop oògùn gbàtí ọ̀yà ni stroke ọba dé. bẹ́ẹ̀ni so eléyìí ó ṣe pàtàkì gan àwọn àárẹ̀ yìí kò sí dókítà kankan tó bá yẹ dókítà tó mọ̀ nǹkan tó ń ṣe o tó máa kọ́ fún yín àsìkò tó bá ti kọ́ fún yín yẹn ó máa ti jóye yín pé ẹ bá parí o ẹ tó rí mi o ẹ padà wá so púpọ̀ náà àwọn èèyàn wá ń padà wá ọmọ á máa lo oògùn yẹn lọ àbí kọ́ dáwọ́ ẹ̀dùn tàbí kán dáwọ́ ẹ̀dùn. so eléyìí lára àwọn aburú tó yẹ pé ní ó lè fa àárẹ̀ kíndìnrín ni tàbá ń ṣe irú nǹkan báyìí láàrẹ̀ òun náà ni pé ká máa lo èyí tó pọ̀ ju èyí tó yẹ ká lò lọ tó yẹ pé ní because kò ṣe gbogbo àwọn oògùn yìí náà bó ṣe wúlò lára gbogbo oògùn poison ni wọn tàbá ti lò jù ó máa affect ara wa náà ni so eléyìí nínú àwọn oògùn tó yẹ pé ní à ń lò fi tọ́jú ẹ̀jẹ̀ ríru a fi ń tọ́jú ìtọ̀ ṣúgà tàbá lójú gbà míì bí dókítà bá ṣe ní àlò ní ká máa lò ó bẹ́ẹ̀ máa lò nítorí ẹ̀ ní ọ̀rọ̀ regular check up ó ṣe pàtàkì pé wá lọ́sẹ̀ méjì
ọ̀sẹ̀ méjì ni kò fi mọ má sọ wípé ara mi dẹ̀ yá lásìkò yìí o ẹ jẹ́ ní sùúrù fọ́sẹ̀ méjì sí. ntọ́ba àwọn èèyàn jẹ́nu wọn ò ní dé hospital àfi bọ́ bá rẹ̀ wọ́n kó tó rẹ̀ wọ́n yẹn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni eléyìí dẹ̀ ṣe pàtàkì gan eléyìí tó wá ṣe pàtàkì pẹ̀lú ẹni tó yẹ pé ní a tún lọ ń bá ẹni tó mọ ìwà àárẹ̀ tó ń ṣe wá ẹni tó ò tẹ̀ mọ̀ tó bá sọ pé kó spell hypertension kan kò lè spell ẹ̀ lálọ́bá tó yẹ pé kàn ní ṣọ́ọ̀bù ló kàn ṣí ṣọ́ọ̀bù ló kàn ta oògùn tó ilé ò dátò. àwọn kan wá ń bẹ tó ṣe pé wọ́n ń pa àwọn èèyàn lápasáyé oní rédíò ń bẹ nù wọn oní tẹlifíṣàn ń bẹ nù wọn àmọ́ àwọn tí ń ṣe oògùn tí wọ́n ń polówó àwọn gan-an ni wọ́n ń pààyàn jù lápasáyé àwọn lé rédíò kàn gbowó lọ́wọ́ wọn àbáyé polo wọ́n fi ń polo ọ̀pọ̀lọpọ̀ oògùn ìbílẹ̀ ló délẹ̀ nísìnyí tó sì ní NAFDAC number yìí pé ẹ máa lò fún nǹkan báyìí kí ni opinion yín nípa rẹ̀ kán máa lo oògùn yìí pàápàá jùlọ papọ̀ mọ́ oògùn èbó àbí pé kán máa lò ó lóun nìkan yín pé oògùn èbó kan máa kí àárẹ̀ mọ́lẹ̀ ní kì í wòsàn tìbílẹ̀ yìí ló dáa èwo ni kó ṣe nù méjèèjì. kọ́lọ̀ kó ṣàánú wo wa. àmín. ìlú wa ní ó kù díẹ̀ káàtó láwọn ìlú míì àwọn oògùn ìbílẹ̀ yìí ẹni tó bá dá rẹ̀ lójú tó bá lóògùn ìbílẹ̀ yóò gbé wá ta ó máa ṣe test fún tó bá jẹ́ oògùn tó yẹ pé ó wúlò fún yàn ni ọmọ á sọ pé àbá ìlú ẹ̀ka ṣe lò nǹkan tó máa ń di oògùn ní India nìyẹn tó máa ń di oògùn ní China àtàwọn ìlú bẹ́ẹ̀ yẹn tán wá ń kó wá sọ́dọ̀ wa ń bí tán ta lówó ebo. a sì yàtọ̀ síra wa ó lè ṣiṣẹ́ lọ́dọ̀ wọn náà kó má ṣiṣẹ́ lọ́dọ̀ wa ń bí so èyí tó ṣe pàtàkì tí mo rò pé ó yẹ ká mọ̀ ni pé àwọn oògùn yìí kẹ́nìkan kan tó máa ń pé máa mu kọ́ọ̀pù kan lójúmọ́ kò kàn máa mu kọ́ọ̀pù kan lọ kó rí dáwọ́ ẹ̀dùn kò dá tó bá jẹ́ pé iṣẹ́ tẹ́ǹkan ní ẹ̀ ń ṣe iṣẹ́ tó yẹ pé ní ó lè lo àbúlọ̀pẹ̀ tó yẹ pé ẹnu ò gbà láti sọ wípé oògùn ìbílẹ̀ kò lè tọ́jú ẹ̀jẹ̀ ríru kò lè tọ́jú ìtọ̀ ṣúgà ṣùgbọ́n nǹkan tí ẹnu wa gbà òun ni pé anybody tó bá ń lò ó gbọ́dọ̀ jẹ́ pé ẹni tó yẹ pé ní ó prescribe ẹ̀ fún ó gbọ́dọ̀ jẹ́ pé bóyá ẹni yẹn náà ó nímọ̀ kí ní ẹ̀ dáadáa nípa modern medicine tó lè proof tó recommend fún yà. bẹ́ẹ̀ nítorí pé eléyìí àwọn ìjọba míì ti ń wò pé ok láwọn state míì báyìí ó ti sọ pé káwọn establish ìwé èkó sìn wọ́n ti establish faculty of traditional medicine. ok tó ti wò pé báwọn làwọn máa ṣe. scientifically wọ́n fẹ́ proof pé n táwọn olóògùn ìbílẹ̀ yìí ń sọ bẹ́ẹ̀ ni bójú òótọ́ ni bírọ́ ni wọ́n fẹ́ fún ní test. torí àwọn ìyá kan wà tó ń lọ káàkiri sí tọkàn kiri oríṣiríṣi ẹ̀ẹ́fì kìíní náà go oríṣiríṣi kọ́lọ̀ bíi bẹ́ẹ̀ bí mẹ́wàá mẹ́sàn-án ọmọ akọ̀ máa fún yín mu náà náà akọ̀ mísèlè ó lè máa gbé fún àwọn èèyàn pé. èyí tí ń ṣàkóbá fẹ́yìn ẹnu ẹ̀wọ̀n ọ̀dà mọ̀. àwọn gan mọ̀ so èyí tó dáa jù náà ni pé ká jìnnà sí. ẹ ṣe púpọ̀ ẹ̀yin olùtẹ́tí sí wa tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá ètò yín tá a ti ń dára wa lẹ́kọ̀ọ́ nípa ẹ̀kọ́ ẹ̀sìn Islam náà ni bá a sì jẹ́ mùsùlùmí dáadáa tá a fi nímọ̀ Islam bọ́tà ti ṣàdéhùn fún yín pé lóṣù mẹ́ta láàrin ọdún kan a máa gbé àwọn dókítà akọ́ṣẹ́mọṣẹ́ wa kí wọ́n wá ṣàlàyé àrùn tí máa ń ṣe àwọn èèyàn tí fi di pé wọ́n ń tọ́jú wọn fárùn kan àbárùn mi àwọn àti pé gbogbo àrùn pátá ó ní ti ń fà nígbà wá ní ti ń fà áhùn àwọn tí ń fà áhùn láàmójútó là ní jẹ́ ànímọ̀ ṣe àwọn nǹkan yẹn àwọn tó sì yẹ ká máa ṣe àmọ̀ ṣe àti jòkó ń bí tá a discuss nípa ẹ̀jẹ̀ ríru professor wa Ibrahim Adeola Katibi ti University of Ilorin tán tó wà ní University of Ilorin Teaching Hospital àwọn làgbé wa àti jòkó ń bí tá a discuss nípa ìtọ̀ ṣúgà ìpè kí ló ń fà á torí àárẹ̀ tó common láwùjọ ni àti gbé Dr. Adefila náà wá láti University of Ilorin Teaching Hospital àsìkò yìí la wá débi pé àrùn kíndìnrín tí ń ṣèyàn ti mẹ́mìí lọ tí ń dá àwọn èèyàn gúnlẹ̀ ká pè ẹni tó bá mọ̀ nípa rẹ̀ àlejò wa ti ní dókítà wa Bello Abdulhafiz láti University of Ilorin Teaching Hospital àwọn náà wá ṣàlàyé ẹ̀kúnrẹ́rẹ́ fún wa kókó ọ̀rọ̀ ò ní pé ká má jẹjẹkújẹ ká má mùmùkùmù oògùn tán bá sì kọ fún wa pé ká máa lò ká lò ó fúngbà tán bá fi ní ká lò ká padà ọ̀dọ̀ dókítà òun ló lè sọ fún wa káyì máa lò ó lọ òun ló lè sọ pé ká dáa dúró àìmáa lò ó lọ àbí dídádúró rẹ̀ ní máa ń ṣàkóbá fún ẹlòmíì láì gbàmọ̀ràn dókítà ìtọ́ wa ṣe kókó jù lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá ti tẹ̀lé gbogbo kìlọ̀ tá a fún yín pa ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí
pé ẹ jẹ́ ká ní hábìtì pé lọ́dọọdún o a máa lọ sí hospital ọ̀rẹ́ wa kọ́rẹ́ wa pé ẹ ṣe comprehensive test fún mi kí n mọ bí ara mi ṣe wà fún. Nígbà kan tá a fi bẹ̀rẹ̀ àná ju 5,000 lọ later ó di 15,000. Lónìí bá a bá fẹ́ ṣerú test ọlọ́dún kan èyí pé ẹ yẹ gbogbo ara wò kò sí bá a ṣe ní nurse tó 27 sí 30,000. Ó wá dáa ká náà torí ẹni tí ọ̀nà báàrẹ̀ òun bá gòkè débi tó fi dọ́spítù ó lè ná mílíọ̀nù ó lè ná thousands tí ò ní ṣe kú. So èyí ò lè mérí pójú oògùn gidi. Mo sọ nígbà tí n sọ níjẹ̀ ẹ̀jẹ̀ mo ní ó ti mẹ́mi là bó bá ti di pé ọjọ́ tí mo fẹ́ máàkì pé mo tún fẹ́ lọ́dún kan sí i láyé ó bá ti kó oṣù kan tí ó pé ń lọ́dún kan sí wọn ń lọ lè ṣe test lọ́sípítù. Bá a bá ti ṣe gbogbo test tó yẹ ká ṣe nígbà gbogbo result rẹ́dì láàrin ọ̀sẹ̀ kan èèyàn mọ status tó ń wà níbẹ̀ ni dókítà ó ti wá sọ fún yín pé nǹkan báyìí lẹ́ẹ̀ máa ṣe nǹkan báyìí lẹ́ẹ̀ gbọ́dọ̀ ṣe mọ́ nǹkan báyìí gbogbo nǹkan sì dáa ntẹ́ ìṣe náà ni ẹ máa ṣe ntẹ́ ìṣe ẹ máa ṣe. So Ọlọ́run jẹ́ gbogbo wa pẹ́ láyé pẹ̀lú àlàáfíà a sì ní dàgbà dàkúdà àgbà rere ládà. A gbọ́dọ̀ dúpẹ́ fún dókítà wa tán fi ṣe wọ́n lẹ̀ tán wá dá wa lẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ kíndìnrín. Ẹ ti máa gbọ́ wọ́n gbẹ́lòmíì lọ ìlú èbó wọ́n pààrọ̀ kíndìnrín ṣùgbọ́n nígbà tí wọ́n tún dé náà kò dàbí èyí tọ́lọ́run ṣe síbẹ̀ wá ẹni yẹn padà lọ náà ni. Kákúkú wá dènà kí ìṣẹ̀lẹ̀ yìí má ṣẹlẹ̀ káàrùn yìí má ṣe wá òun ló dáa jù. Bàbá tí wọ́n ń gbìyànjú náà ni ká máa ṣàdúrà o ká máa sọ tá à ń bá ń fẹ́ fọ́lọ́run ìfá ìsàn ìfá mòdì bọ́ bá ti yá jọ yá àmọ́ bọ́ bá ti fi ọpẹ́ tó sọ fún ọba tí gbọ́ tí gbà ní Ọlọ́run jẹ́ gbogbo ọpẹ́ láyé pẹ̀lú àlàáfíà. Dókítà adúpẹ́ pọ̀ jazakumullahu khairan Ọlọ́run ọba adúpẹ́ fún yín. Tọ́ a máa dágbére fún wa yí pé wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, Allahu akbar. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation.